tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà ká sọ etí tẹ fi ń gbọ́wọ́ mà nídìí bákan náà ojú tẹ̀sí fi ń rí wa kò ní fọ́ ẹ̀sìn ìpọ̀ ẹ gbọ́ṣẹ́ lóòótọ́ ni ẹ̀sìn ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ọmọ Yorùbá ṣe é mọ̀ pé wọ́n ti bojú Adémọ́lá Adélékè wọ́n mà ti bojú ẹ̀ jẹ́ nínú APC tí ẹ bá gbàgbé mo ti mú wá sí fọ́nrán yín níbi tí a ti rí tí gómìnà Adélékè sọ pé òun fẹ́ cross sínú ẹgbẹ́ APC látàrí pé dàbí wípé òun gbóòórùn fìrìfìrì pé wọ́n ń dìtẹ̀ òun lábẹ́lẹ̀ tẹ́ ò bá gbàgbé tó lóun gbóòórùn fìrìfìrì pé wọ́n ń dìtẹ̀ òun lábẹ́lẹ̀ fún ìdí èyí òun wá fẹ́ dà sínú ẹgbẹ́ APC láti lè secure second term election bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá gbàgbé ṣùgbọ́n náà ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ wọ́n ti bójú bàbá jẹ́ ẹ wo ẹ wá gbọ́ bó ṣe bójú bàbá jẹ́ wọ́n ní tíkẹ́ẹ̀tì APC kò wà fún títà o kò sáyè fún ọmọ ẹgbẹ́ PDP kankan tàbí Adélékè gangan fúnra ẹ wo wọ́n ṣe níṣe pé àtẹ̀yìnkàlà dọwọ́ bò jẹ́ wọ́n nà ń bẹ́ fún ní direct wọ́n jẹ́ kó yẹ pé kò sáyè fún Adélékè nínú ẹgbẹ́ APC o pàápàá jùlọ mo fẹ́ wá láti bẹ̀rẹ̀ wá tún ṣẹlẹ̀ kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ṣe kìlọ̀kìlọ̀ fún gómìnà Adélékè nígbà tí wọ́n rí i pé gómìnà Adélékè àti ẹ̀gbọ́n rẹ̀ Dèjì àwọn méjèèjì wọ́n wá jọ lọ ṣe ìpàdé ìdákọ́kọ́ pẹ̀lú bàbá Tinubu wọ́n lọ bẹ̀ bàbá Tinubu wò kíá ni wọ́n yà tètè ṣe kíni wọ́n yà tètè ṣéǹjì ẹ̀ fún pé wá ń bi má wulẹ̀ dára ẹ láàmú kò sáyè fún yín nílẹ̀ wa ẹ ò lè ráyè rárá a ti sọ fún yín pé a ò fẹ́ yín lẹ̀ wa ẹ wo àwọn ènìyàn ti ń bínú o wọ́n ní èèyàn ẹjọ́ ta ló sọ pé kò sáyè f'Adélékè ṣé wọ́n ló ta tíkẹ́ẹ̀tì ni tó fi lè sọ pé kò sí àyè fún Adélékè bẹ́ẹ̀ nìkan náà tún jẹ́ kó yé wa ò ní no be you dey sell the ticket now yes àbí ṣóun ló ń ta ni òun kọ́ ló ń ta òkè wa lóde tó fi sọ pé kò sáyè f'Adélékè bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé pé to tell you say na Adélékè no really send anybody papa o for any side tó túmọ̀ sí pé ṣé ta ló lè sọ pé gómìnà Adélékè lè tún lè ronú àti garun sínú APC for you to know that àwọn arábí wọ́n mọ ohun tó ń ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa nítorí tó bá ṣẹlẹ̀ lọ́la yìí bàbá Tinubu wá farabalẹ̀ wẹ́kọ̀mù Adélékè wọnú APC tìfẹ́tìfẹ́ ni before you know it àwọn ọmọ Ọ̀ṣun á tún ti sáré gbà sí Adélékè lẹ́nu owó ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí kò sí ẹni tó lè stop ẹ o nítorí owó ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìta àṣẹ kò sáyè kò lè wọlé ta ló sọ bẹ́ẹ̀ fún mi kí ló ka àwọn olóṣèlú ṣe é mọ̀ pé wọ́n fi wá ń tayò ní ara tá à ń sọ pé kẹ́ ẹ jẹ́ ká jára wa rèé ara tá a fi pariwo pé kẹ́ ẹ jẹ́ ká ronú ara wa rèé bí bẹ́ẹ̀ kọ́ àwọn arábì wọn ò lérògbà gidi fún wa wọn ò lérògbà gidi o ẹ jẹ́ ká tún gbọ́ ohun tí ẹlòmíràn sọ ẹlòmíràn ní so now that Adeleke visit to Mr. President with chief priest just dey make sense to me o later you go just hear say they don roll with APC bẹ́ẹ̀ ni o before you know it wọ́n ti ń roll pẹ̀lú ọmọ Ṣèyí Tinubu ṣe mọ̀ pé mo ti sọ́nà pé ẹ wo fídíò Ṣèyí Tinubu àti Davido láti fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé this is politics game bẹ́ẹ̀ ni ìkọ́ tún jẹ́ kó yé wa ó ní ṣèbí ọgbọ́n ló ń dá láti fi lè wọ lọ second term kò ṣáà ṣe pé ó ń bẹ̀bẹ̀ fún ìyẹn ò dáa ẹ má jà lọ síbẹ̀ yẹn ẹ má jà lọ síbi tẹ̀ lọ yẹn ìyẹn ò dáa kí ló dé
bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní ó ga o. Gboyega Oyetola get plan for Governor Adeleke for next year governorship election. Ẹ wo election tọdún tó ń bọ̀ ní 2026 fún Ọ̀ṣun tẹ́ bá ń gbọ́ ó máa loud gan kódà má bomi pátì ó máa loud o. ṣàpá àwọn ọmọ ẹgbẹ́ APC náà ti ń jáde tán tó fẹ́ dupò tó ti ń gba tíkẹ́ẹ̀tì ṣe é mọ̀ bẹ́ẹ̀. ọdún náà a lè sọ pé torí wípé wọ́n lọ kí bàbá Tinubu ṣe é mọ̀ pé anybody ló lè lọ kí bàbá Tinubu bẹ́ẹ̀ ni o ṣèbá rẹ ni anybody ló lè lọ kí bàbá Tinubu ṣùgbọ́n ẹ má gbàgbé pé ó ti declare pé òun fẹ́ switch sí APC. ọmọ Yorùbá ẹ ronú ọmọ Yorùbá ẹ ronú àfàìmọ̀ kó má jẹ́ Adeleke gan ti pọ́ọ̀tì sínú ẹgbẹ́ APC tipẹ́ àbí torí mo ṣúọ̀ pé a ti bo eégún lé a ti bo òòṣà ọjà kódà a ti bo olúbọ̀bọ̀ tí ibò bàbá ẹnu láti fi lè jẹ́ kó yé yí wípé ọpọlọ ló gbà gbogbo ìwé tó ń sáyà gbàgbà pátì mi ló máa win kò sí kankan tó ń lọ ṣẹ́rí pátì mi nìkan ní the way ọ̀dẹ̀ ní ẹ wise tó bá lọ ṣàyà gbàgbà fọlọ́ṣèlú tó bá pa ẹ́ spanalus túṣe mi olólẹ̀ ẹni wọn nítorí ẹ̀ka national anthem bẹ́ẹ̀ ni o wọn nítorí ẹ̀ka national anthem ẹ jẹ́ ká ronú ara ìwọ yìí tó máa fi waste ẹ̀mí ẹ̀ fún olóṣèlú ẹ̀ kò fira ẹ̀ ṣògo owó fáwọn ẹbí ẹ̀ ó tán wọ́n á lè máa rántí ẹ̀ sí rere bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn ẹlẹ́bí ìkọ́ni àkótí ẹ̀ wá yé mi mọ́ o ọ̀rọ̀ olóṣèlú Nàìjíríà yé mi mọ́ pẹ̀lú èrònú wọn so a sitting governor can't go and visit the president because they are different parties tó túmọ̀ sí wípé ṣé torí wọ́n ti wà lẹ́gbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn wá túmọ̀ sí wọn lè lọ kíra wọn kò ṣe pé wọn ò lè lọ kíra wọn gbogbo wa la mọ̀ pé nínú olóṣèlú lófin wèrè tó dá sílẹ̀ Nàìjíríà tí ọmọ ẹgbẹ́ kan bá ti wà tó jẹ́ pé kò ṣọmọ ẹgbẹ́ kejì wọn ò ní nífẹ̀ẹ́ ra wọn dénú ṣé ìyẹn ló fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kó jẹ́ wa ó ní ẹ wò ó ọgbọ́n ni gbogbo ẹ̀ nítorí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n tún fẹ́ fi wá lọ lẹ́lẹ́ẹ̀kejì ní o ẹ̀rọnú APC change ẹ̀rọnú o wọ́n fẹ́ fi wá lọ lẹ́lẹ́ẹ̀kejì ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa bó o kó lọ fà ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ oyá àwọn èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ a máa bẹ ọ̀bí ẹni bẹ́ẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀rẹ̀ o gbogbo ẹni tó wá láòní dé òun máa láòní dé bá la fi kì í pé ó dàbọ̀.